Africa Content TV. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد الله عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما. آمين. سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر. في مقولون اليوم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلا بالله العلي العظيم. gbogbo ọpẹ́ tọ́lọ́ ní agbọ́dọ̀ pàṣípò mọ́. àsìkò tẹ́lẹ̀ yẹn bí ìta ní tẹ́ẹ̀ká fi gé nǹkan yóò gé yín. ọjà kéèyàn máa lò gbà ó burú kéèyàn jẹ́ àlòmọ́sà. gbogbo ńlá akáyè ti ń bẹ bí lónìí. mo gbé kíkí mi látọ̀rí bàbá yìí máa. ẹni ó wu ọlọ́run ní dáradára mo kí pẹ̀lú ipò tó fi yín sí. tó fi yín ṣe aṣíwájú àkọ́kọ́ fún gbogbo ẹlẹ́sìn mùsùlùmí nílùú Ọ̀yọ́. Bàdìjà Bilal ọlọ́run ní Jésù yìí ṣe láíláí. Àmín. Dòdó ìdáwà èèyàn níbẹ̀ lẹ́yìn dòdó ni wọ́n fi ń pẹ́ dòdó ń dáwà. tó bá yẹ wá dá ni wọ́n máa ń sọ pé ìwọ ni ẹnìkan èyí jẹ́ wọ àwọn nǹkan máa ń bẹ lábẹ́nú tí wọ́n máa lùlù fóònù mi. وما فضل الأرجاء إلا رجالها. Adábí Sheikh Muhammad Daoud kẹ́rin mùsùlùmí gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ ṣéwù. Ṣéèkù. Adúgbò ti ní njọ́ tó ṣòro, adúgbò ti ní njọ́ tó dẹ̀. Àbùkù lọ́jọ́ bẹ́ni tí wọ́n bá ń pè láàfáà kọ́mọ níbi tó dúró sí. وما فضل الأرجاء إلا رجالها. Èèyàn máa ń níbi tí máa dúró sí èèyàn máa ń ní tí wọ́n máa. Àbáfẹ́ igi ogun ọlọ́wọ́ níbi ẹ̀ka gbáko láíláí. Àmín. Gbogbo ẹ̀yin àhímà, gbogbo ìmáàmù àfà aṣíwájú mo kí yín. Ẹ̀yin ìyá mi ẹ̀yin lẹ bí wa mo kí gbogbo yín. Dr. Fauci bọ́mọlúwàbí tí í ṣe lẹ́yìn ṣe yẹn. Kíkẹ́ ni wọ́n rú rẹ kẹ́ ẹ rú rẹ lọ́jà kì í ṣòfò ká tẹ́ ẹ fi rú. Bó tilẹ̀ wù kó sùkà yín ó tóbi tó ẹ parí òwe yìí ẹ kò ní kò sùkà o ẹlẹ́rù lẹ́rù ọ̀pá. Gbogbo ohun tí kálukú bá dì ẹni ṣàì tó bá lè wù kẹ́ ẹ fi dì í ẹlẹ́rù ní pè tẹ̀. Àtúntò sí bẹ́ẹ̀ tí ń ṣe yìí dá ẹ ṣe. Ẹ bá dà dúró èyí tẹ́ ẹ mú tọ́ bọ́ọ̀lẹ̀ Ọlọ́run ti fún yín ohun tó jù lọ. Ohun tó kẹ́ kù dá òun ni òun bá wà. Àmín. Bàbá kábíyèsí. Ẹ̀dẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ kábíyèsí bá láàfin. Ẹsẹ̀ kábíyèsí bá láàfin. Kábíyèsí. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló ní kí gbogbo ayé ọmọ alábàbà fún yín o. Ẹ dákun bọ́ bá kẹ̀yìn nìkan ẹ̀yin náà alábàbà fọ́lọ́. Àwọn tó bí yín lọ lánàá wá jẹ́ tán àìjẹ́ tán lójú òkú tó yìí. Allahu Akbar. Kábíyèsí gbogbo nǹkan kò gbogbo nǹkan ọlá gbogbo nǹkan agbára lọ́wọ́ jogún fún Ọ̀yọ́. Ipò tẹ́ jókòó yìí kìí ṣe ipò ara lásán ipò ẹ̀mí ni. Ipò àwọn aláṣekù ni. Ipò àwọn ẹni ìṣíwájú ni. Kábíyèsí His Imperial Majesty Ọba Abdulhakeem Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù kábíyèsí. Àwọn ìjókòó kan wà kò sẹ́ni tí ó jókòó bẹ̀ tí ò ní mú lóru. Èèyàn jẹ́jẹ́ lẹ́yìn bẹ́yẹn bá wò yí dáadáa. Èèyàn tí ò máyé lẹ́yìn bẹ́yẹn bá wò yí dáadáa.
níbi ẹgbẹ́ irú ìṣẹ̀lẹ̀ ayé tẹ lò ẹ mọ̀ fẹ́ni tí ọ̀hún máa yé le ni ṣùgbọ́n ìjókòó tẹ lò tẹ ìjókòó tí máa wọ aṣọ ní ìfún yẹn ni ìjókòó tí máa ń lo èèyàn tí sọ fún ọ pé mo dé o. fọ́nìlù ìjà ìlà ìjà lọ. ẹsẹ̀ kábíyèsí bá dà mí. ìlà bàlá fọ́nìlù lè tó lè tó lè wà ìlà bàlá fọ́nìlù lè tó lè. kábíyèsí aláàfin. tẹ́ bá wọ̀ tó tẹ́ wò sí àfi ayé ọlọ́run fi yín o ẹ máa ṣe kábíyèsí fàlàfin ọ̀hún. ọba tí ń mú ẹni tó wù tí ta lọ́lá ọba tó mú ẹni tí wù tí fi sílò kábíyèsí ìmọ̀ràn tó bá wáyé láàrin ẹ̀yin àtọ́lọ́hún yìí nìkan ni ẹ gbà nímọ̀ràn kọ́mọ pẹ́ ìbẹ̀rẹ̀ ní àwọn ọmọ èèyàn kọ́mọ àwọn tó pẹ́ kámọ́ wí mi ìbẹ̀ nísàlẹ̀ kábíyèsí kọ̀sọ́ba burúkú láyé ìjòyè burúkú ní bẹ ẹ̀mẹ̀wà burúkú ní bẹ. kábíyèsí o. ẹsẹ̀ kábíyèsí bá dàbí. kábíyèsí o. gbogbo nǹkan bẹ́ẹ̀ bá jókòó mi dá jókòó yìí gbogbo nǹkan ní bẹ lára ẹ̀. akramakumullah. kábíyèsí kavatia bitẹ̀júwì bàbá imam kábíyèsí aláàfin kavatia pẹ̀lú tẹ̀júwì ni ó sì kúnná lánàá ẹjímọ̀ yìí fún wa bí mùsùlùmí bá ti mọ vatia ó kéwújà bàbá fi àṣírí ìrun kíkí kí yín kábíyèsí ẹ tó ń pè láàfà. ìyàwó tẹ́ ẹ tó wá ní tó jẹ́ ìyá wa àwọn tó wá bùrìn wọ́n wá dàgbà ìtòrò sọ́dọ̀ Jésù kábíyèsí Ṣàngó nìyí adálàgbàfẹ́ kúrò ní kábíyèsí aláàfin èémí nọ́là ń dáláyé èémí nọ́là ń dáláyé èyí tó kù ẹ̀ parí ẹ̀ fúnra yín. aláàjì jáde ọ̀ní ọlọ́wọ́ mi o ẹni tí ọba mọ̀ mí kọ́ jáde ọlọ́wọ́ mi. láàrin wọn àbá àṣẹ́jú díẹ̀ tó kù kábíyèsí aláàfin ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jókòó lórí ipò yìí. إذا رضيت عني كبار عشيرتي. Bàbá kábíyèsí àti gbogbo èèyàn rẹ̀ gbogbo èèyàn ńlá káyè gbogbo èyí tẹ́ dúró ti ọba ẹ ṣé o gbogbo èyí tẹ́ dúró ti heritage Ọ̀yọ́ ẹ ṣé o. فلا زال كتبانا ليالها. Kábíyèsí ni kò tẹ̀síwájú nínú ọ̀rọ̀. Ọba àdúgbò ló pèlè. Wípé bàbá rí ẹni tó lè mu omi gbóná tó họ́. Bàbá rí ẹni tó lè múlẹ̀ kan náà tí ó dìbò mú. Á dà lọ́lá. Níbi owó bá ti wà kò sí tó máa nábì Ádámù lè ṣe kábíyèsí. Níbi tí òkèlè ọba ti pọ́n lórí kò sí ilẹ̀ tí ọba nábì Ádámù ò lè dà. Ẹ wo òfin tó le tó bẹ́ẹ̀ akíkúgba wà lédè wa tó wọlé sí kí mẹ́mú bọ̀. Tẹ̀gbẹ́sà fún olèmí àtàbílà kí. إذا رضيت عني كبار عشيرتي. Gbogbo àbá àti bẹ́lẹ̀ yọ̀ ọ́ kò kí yín o. فلا زال كتبانا ليالها منى. Bí bá ti tún máìkì ilẹ̀ tí mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kú bàbá yẹ̀yẹ́ mo tún ní wà sí lábúlé ẹ̀gbá lọ́sàn-án yìí. Ó ní ta ni ó mú mi gbóná ẹgbẹ́ omi gbóná kaná. Kọ́mọ ọ́ ẹni ọba wa lè dijú múlẹ̀ kan náà á dà lọ́la. Kábíyèsí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan àwọn obìnrin máa jáde. Ṣèbẹ́ fún mi lọ́wọ́ wọ́n fẹ́ afọ yóò bá gbé omi gbóná. Tẹ́lẹ̀ mi bá mú báyìí àwọn èrè ó bò ó. Expectation, interest, ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́ ọmọ ẹ̀dá àdébí Ádámọ̀ mi ò gbàgbé wípé èèyàn gbọ́dọ̀ dálẹ̀ bí wọ́n ti bí.
bìládàkà qaddimuha. bìládàkà qaddimuha ala kulli balidatin. Tẹ́lá Mùsùlùmí gbogbo nǹkan lọ́yọ́ lè gbà, aláwọ̀ yóò ní gbà kẹ́ rọ́bà fún. bìládàkà qaddimuha ala kulli balidatin. Ọ̀yọ́ kódà ẹ bá máa gbé ọsibítù dọ́yọ̀, ẹ bá máa gbé ilé epo dọ́yọ̀, ẹ bá máa gbé ẹ̀sà máa rí ọba. qaddimuha ala kulli balidatin. Owó àjọyọ̀ àfọ̀tẹ́rọ̀ ìyáàjìlá sọm. Kábíyèsí kálukú máa ń gbé èmi ò mú mi ẹlòmí ń bu omi òun sẹ́nu ọ̀nà fún wọn rẹ́. Ìtàn Yorùbá ni ìjàpá lọ́wọ́ dìde ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ òun lọ́wọ́ dìde ó ní omi tí gbogbo èèyàn mú tí wọ́n ń wù yìí tí mo rówó gbà èmi máa mú ọba bọ́ sílẹ̀ ọba ti pé omi òun wọ́n pè é sáàfù ẹ̀ lómi omi tí ó ìtàn náà jẹ́ àgbà wípé ìjàpá wa gbé omi òun ọwọ́ ní kábíyèsí omi ní hóyó wọ́n ní kí n mú ṣé kí n mú wọ́n ní mú ọ̀tún omi ní hóyó wọ́n ní kí n mú ṣé kí n mú wọ́n ní mú bàbá ìmọ̀ omi yìí ní hóyó ó lè jó yàn lọ fún o. alákùnlé balẹ̀ ìdàtí o. Tẹ́lẹ̀ Mùsùlùmí wọ́n bá ti kú lọ́dọ̀ ọba ó gbé omi lọ́dọ̀ ìjòyè ó gbé omi lọ́dọ̀ àwọn olórí wọ́n ń gbé káàkiri wọ́n ń fomi hàn gbogbo èèyàn lọ́kọ̀ kan omi yìí rẹ o nígbà tó mi tutù wọ́n bá bọ́ sáàrin aago ó ní mo ti fẹ́ mú o àbí wì. Lákàtà kan tí wá alákùnlé balẹ̀ ìdàtí o. Bàbá kábíyèsí ó mu omi náà bí òun ṣùgbọ́n kí ló lò olùgbọ́. ومن أجلها أفطر من أجلها أصم. Bàbá mi Aláàfin tọ́ba gbóná ẹ̀fẹ̀ tó lẹ̀lẹ̀ ọgbọ́n ojú agbára lọ. ọgbọ́n ojú agbára lọ. ọgbọ́n ní kọ́ọ̀yàn ọgbọ́n ní láàyàn. Ọlọ́gbọ́n ni ó sì jayé pẹ́ torí ọlọ́gbọ́n ni ó di orí ẹja mú. Alukurani yóò ti máa lóyún kábíyèsí o. Alukurani ọ̀rọ̀ Ọlọ́run òun nìkan náà ní solution sí ọ̀nà àbáyọ lórí gbogbo nǹkan tó bá dàrú o. Torí wọ́n tẹ́ ẹbí mílíọ̀nù ní kẹ́ báwo la ṣe provide solution to the societal heal. Báwo la ṣe wá ojútùú sí nǹkan tó ti dàrú mọ́ ayé lọ́wọ́ yìí àti potential Islam kí ni rẹ́sí Islam ní rẹ́mẹ́dì. Ọ̀rẹ́ mi Fọláwíyọ́ àti Murtala ẹ̀ ṣe aṣíwájú. Jàmá Mùsùlùmí ẹni tó bẹ̀rẹ̀ ti lè pàdánù Ọlọ́run ó ti pàdánù gbogbo nǹkan Ọlọ́run dáhùn. Ànábì wa Muhammad ó ṣe Ọlọ́run ní alihaya la ya'ti illa bi khair. Ẹni tó bẹ̀rẹ̀ ti lè ní ìtìjú gbogbo nǹkan yóò ní torí ìtìjú a máa wá pẹ̀lú gbogbo rẹ̀. Kò sí nǹkan báyé jẹ́ jù lónìí àìní ìtìjú. Gbogbo wàhálà ti wà ayé ti bàjẹ́ ṣé òòrùn Ọ̀yọ́ bí ti yọ wọ́n ni ṣé oṣù ọ̀rọ̀ bí ti yọ wọ́n ni gbogbo wa náà lápalẹ̀ ayé jẹ́ obìnrin mélòó lọ́lọ́kọ tí ọ̀la lè mọ́ lónìí gbogbo wa náà lápalẹ̀ ayé jẹ́. Kí ni a fẹ́ gbà nínú mú kàmákan kí ni a fẹ́ gbà nínú kẹ́nìkan sunkún torí kí wọ́n lè rẹ́ kí ni a fẹ́ gbà lára bí ẹni tó ti ga kọ́ sọ̀kalẹ̀. Tá a bá sọ wípé society bàjẹ́ kí ló bàjẹ́ kò sí ilé gidi èèyàn tí máa ń gbébẹ̀ ní gidi kò sí ilé burúkú èèyàn tí máa ń gbébẹ̀ ní burúkú dèdè búlọ́ọ̀kù tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì náà ni wọ́n kọ́ mọ́sálásí purpose tá a lo ìkọ̀ọ̀kan fún lọ́tọ̀ọ̀tọ̀. Inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bí àbúsí. A ti bọ́ sí àtúgbogbo làkàyè tí gbogbo wa bá wá ọ̀nà àbáyọ láyé.
ẹ jẹ́ ká kọ́kọ́ lọ yí ara wa po ṣé báwọn tó bí àwa ṣe ń tọ́ wa tá a fi gbọ́n làwa tọ́ àwọn ọmọ wa nísìnyí àwọn tó bí wa ọmọ sọ wípé ọmọ òjìyà olóhùn ọgbọ́n ta ni tíṣà yìí èmi àti wá ń tọ́ àwọn ọmọ tiwa pé àfẹ́ kí ìyàwó jẹ wọ́n àwọn ọmọ wa gọ̀ ẹ sọ ọmọ tó jiná dénú mọ́ nísìnyí ọlọ́fọ̀ ọ̀rọ̀ ẹni ọba bímọ kan tó ń pè ní ìbejì yóò fi ìyà ṣe kẹta ẹ. Al-Qur'ani ní lẹ́yìn ìgbẹ́yìrú máa bì kọ́ mí. àní yí kọ̀ǹdíṣàn ìlú kan ayé kan agbègbè kan àní ipò. àtàlù ìgbẹ́yìrú máa bí àbùsí. títí tí àwọn náà fi yí ti ń bẹ lọ́kàn wọn kó Ọlọ́run kì í yẹ̀yẹ́ ẹni tí ó ti sáàbù yẹ̀yẹ́. ṣùgbọ́n bá gbé yẹ̀yẹ́ ní bẹ́lọ́kàn rẹ o lè rò pé òun gbé lọ dáadáa báyìí sẹ́dẹ̀ ní Ọlọ́run níjọ́ mi ẹni tí ọba tẹ yóò filẹ̀ fàyè ayé ní ọ̀wá gbé kò níjọ́ lọ́hùn gbogbo ẹni ayé báyìí ti gbé dókè fúnra rẹ̀ yóò wá là mọ́lẹ̀. ẹ bá dúró de àtibọ̀tán ọlọ́tẹ̀ ìgbẹ̀yìn yóò dùn olókùú àdá. àwọn bíi mẹ́ta ni wọ́n lóko wọ́n mú àdá wọn lọ́wọ́ àwọn méjì dóko láàárọ̀ wọ́n mú àdá wọn kó lè mú ẹnìkan yóò kú ní èmi ò lè dúró fún àdá o àfi fà ń ké oko lọ ẹ sì mọ̀ wípé àdá rẹ̀ ò mú èyí tó yẹ kó ké lẹ́ẹ̀kan ń ké bí ẹ̀mẹ́fà òun rò pé òun ti gba wájú àwọn yòókù fún àdá wọn ó mú wọn bá bẹ̀rẹ̀ níbi tó òun rò pé òun bá ṣẹ́dé láàrin wákàtí méjì àwọn bá ṣẹ́ kọjá bẹ̀ láàrin ogún ìṣẹ́jú àwọn parí iṣẹ́ wọn lọ lé ẹni tí ọ̀pọ̀ àdá rẹ̀ bá káwọ́ mọ́ ní pé yéè bébí náà bá mọ̀ ní ìbá ṣe sùúrù lásìkò ètò tó bá ní ọ̀ fẹsẹ̀ lórí àpèrè ọ̀ yẹpẹrẹ. kí Ọlọ́run ó lè dá yín lóhùn your conscience your opinion what you have in your heart. It reads a lot. It counts a lot. Inú níbí ni òjò Dubai lọ ọ̀rọ̀ Ọlọ́run kò ti dá ọlọ́lá. Tí ayé ọba dá agbọ́dọ̀ lọ jagun ojú kòkòrò. Tá a bá bẹ́ẹ̀ bí society ọ̀dà gbogbo kọ̀sẹ́ni tí ò ṣe ayé náà ní ọ̀dà ayé ọ̀bàjẹ́ àwa tá a bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ṣe ohun tó dáa mọ́. Gbogbo wa ní láti jagun ojú kòkòrò kábàdé bọ́lọ̀ dáadáa. Ojú kòkòrò lónìí kò sí ọkàn ẹni tí ò sí mọ́. Kódà débi nǹkan ẹ̀sìn àkọ́ kí ẹ̀sìn kan bàjẹ́. Ayé kí ọ̀dà àwa là dá. Ẹ jagun ojú kòkòrò kẹ́lẹ̀ bọ́lọ̀ dáadáa. Àlùkò náà a tún káńsù là yẹ fìlà. Ayọ̀ ọkàn tẹ́ rí yẹn kéèyàn ọjọ́ lérí tọ́lọ̀ ń bá fún káńsù là yẹ fìlà. Pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ò ní tán láíláí ni. Fàtọ́ bí máa kọ sábà láwù lágàtẹ́kùn ní àgbàdà tó bẹ́ẹ̀ lè yọnu sí ohun tọ́lọ̀ ń ṣe fún ọ bílíọ̀nù àníyàn àìsàwà máa ní kò dúnìyà sàwà. Bàbá kábíyèsí àwọn sàhábà nẹ́bì ẹ̀yọ̀ wà nẹ́bì òun. Tá a bá fẹ́ pe àwọn sàhábà for example tá a bá fẹ́ pe Umar a pe Sayyidina Umar Sayyidina Abubakar. Kí ni túmọ̀ Sayyid our master our boss àwọn ọ̀gá wa sẹ́fọ̀ pé ọ̀gá tiwa ni wọ́n ṣùgbọ́n ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ sí ànábì gbogbo ẹni tí ń bá ń kánjú àdájọ́ ṣẹ̀fà kéèyàn ọmọ kánjú yóò parẹ́ níbi tí ọ̀fẹ́ ìkánjú ní máa ń jẹ́ kọ́mi èèyàn gbàgbé wípé àwọn tí wọ́n wà lẹ́yìn ànábì bàbá ńlá ni wọ́n jẹ́ fáwà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ńlá kan nídìí kẹ́ ẹ bá wọn du sáárì ẹ sáà máa jó ọmọ lẹ́yìn wọn ẹ̀yìn wọn tẹ́ ẹ wà yẹn iwájú ẹgbẹ̀rún èèyàn lẹ ti wà. Ṣùgbọ́n ìkánjú ojú kòkòrò àìní àmúmọ́ra àìní àgbàmọ́ra èmi náà ó ṣe bẹ́ẹ̀ màá ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ní máa yẹ o. Báyọ̀ gáyé máa bí àbúṣe.